mi ò rí Ràmọ́nì o dépò tèmi Ràmọ́nì ó ṣèmi sí ni o èpè burúkú ni wọ́n ń gbẹ́sẹ̀ àwọn ilé àtàwọn ọmọ wọn láì ṣèmi o. ẹni àparọ́ mọ́ kò gbọ́dọ̀ dákẹ́ ẹni àtìràn mọ́ kò gbọ́dọ̀ mọ́ fọ̀hùn bó bá dákẹ́ tara rẹ̀ yóò bá dákẹ́ ni o. èmi ò lọ́wọ́ nínú kí àwọn sọ́jà kí wọ́n máa wá lu àwọn èèyàn tó ń tajà lẹ́sẹ̀ títì o. èmi kọ́ mo sí ní kíjọba máa wá lé wọn o. ìyálọ́jà ìjọba ló ṣàfọ̀mọ́ ara rẹ̀. ṣé Yorùbá bọ̀ wọ́n ní béèyàn bá dákẹ́ tara rẹ̀ yóò bá dákẹ́ ni. èyí ló mú kí ìyálọ́jà ọjà ọba nílùú Ìlọrin ti ṣe olúlu ìpínlẹ̀ Kwara Alhaja Mariam Masudi Ẹlẹ́fun kó máa ṣe àfọ̀mọ́ra rẹ̀ o. ó ti sọ̀rọ̀ sókè ó ní kí gbogbo àwọn ẹlẹ́nu rẹ́sọ̀ kí wọ́n lọ sí mẹ́nu o. ó ní gbogbo àwọn tó ń ba òun jẹ́ kiri tí wọ́n ń gbé orúkọ òun káàkiri tí wọ́n ń sọ pé òun lòun ran gómìnà Abraham Abrasak níṣẹ́ láti wá sí ọjà ọba wá máa fi sọ́jà lé gbogbo àwọn tó ń ta ẹja lẹ́sẹ̀ títì. ó ní kí wọ́n sinmi ẹnu o. ó lóun Alhaja Mariam Masudi Ẹlẹ́fun òun kọ́ ni òun ran sọ́jà o. àkọ́kọ́ náà látìgbà tí gómìnà Abraham Abrasak tó ti dórí àléfà kò sí ìgbà kan rí tóun àti gómìnà jọ sọ̀rọ̀ tàbí tóun ran àwọn ìránṣẹ́ gómìnà tóun ran sí gómìnà débi pé òun wà ní kókó àwọn sọ́jà wá láti máa lé gbogbo àwọn tó ń tajà lẹ́sẹ̀ títì. Alhaja Mariam ní ohun ìjọba ó fẹ́ tún ìlú ṣe fúnra rẹ̀ ni kì í ṣe pé bóyá òun lòun ṣe kíni lòun rán wọn níṣẹ́. lẹ́ ò bá gbàgbé láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn báyìí òun náà ni awuyewuye ti ń lọ tá a sì ń gbọ́ káàkiri pé Alhaja Mariam ìyálọ́jà ìjọba ó ní òun ni ó ní kí gómìnà kókó sọ́jà wá sílùú Ìlọrin láti máa fi lé gbogbo àwọn tó ń tajà lẹ́sẹ̀ títì lọ́jà ọba tí wọ́n sì ń ṣépè ràǹdẹ̀ràǹdẹ̀ léyìí tó mú kí àtótó arére kákàn sí Alhaja Mariam ìyálọ́jà ìjọba àtàwọn tó ń tajà lọ́jà ọba. ní báyìí ní ọjọ́ àbámẹ́ta sátidé nínú ọ̀sẹ̀ tá a wà yìí náà ni àtótó arére la kàn sí ìyálọ́jà ọjà ọba Alhaja Mariam àti àwọn kọ̀ọ̀kan tó ń tajà lọ́jà ọba láti fi ìdí ìṣẹ̀lẹ̀ náà láti fi múlẹ̀. nígbà tí Alhaja Mariam tó ń bá àtótó arére sọ̀rọ̀ ó ní bí wọ́n ṣe ń ba òun lójó kọjá káàkiri nìyẹn o. òun sì ní òun ò rí gómìnà sójú lẹ́yìn tóun bá rí nínú amóhùnmáwòrán tàbí tóun rí fọ́tò rẹ̀ nìkan ló kù. ebi pé òun wà ní kí gómìnà kókó sọ́jà wá sí ọjà ọba láti máa lé gbogbo àwọn tó ń ta ẹja lẹ́sẹ̀ títì. ó wá ní bí ewúrẹ́ bá bojú wẹ̀yìn á fèpè fẹ́rẹ́pè ni o. ó ní gbogbo èpè tó ń ṣe ràǹdẹ̀ràǹdẹ̀ tó ń sálẹ̀ òun gbogbo ẹ̀ ni òun gbà o. àmọ́ ṣá o bí àríkì ṣẹ́gi bá ṣẹ́gi orí ara rẹ̀ ní fígbé o. ó ní gbogbo àtàn ṣépè yìí ni wọ́n fi orí ara wọn ni wọ́n fi gbé èpè náà o. nítorí pé òun ò lọ́wọ́ níbi ìbàjẹ́ òun sì kọ́ ni ìjọba bẹ́ẹ̀ ni òun ọ̀ràn ìjọba ó wu ìjọba gómìnà Abraham Abrasak ó wù ú ló ń tún ìlú ṣe tó sì ní òun fẹ́ fọ ìlú mọ́. ṣùgbọ́n ṣá o kí wọ́n yé polongo ó kọ̀ òun o. ó ní àtàláwìroko àtàláwìrodò ó rí gbogbo wọn kí wọ́n lọ sinmi agbájá o kí wọ́n lọ sinmi ẹnu nítorí pé òun kò lọ́wọ́ nínú pé kí sọ́jà kọ́ máa fi ẹ̀gbà lé àwọn èèyàn káàkiri lọ́jọ́ ọba. ó láwọn táwọn ń ta ọjà yìí gan nínú ó ní kíní ọ̀hún ó kan àwọn náà o látàrí pé àwọn ọ̀tá dáadáa mọ́ ọ̀pọ̀ àwọn oníbàárà tó jẹ́ pé tó bá fẹ́ rajà wọ́n gbé ọkọ̀ sí ẹsẹ̀ títì ni. ó ní àsìkò yìí ṣe ni àwọn sọ́jà wọ́n ń yọ kòbókò tì wọ́n tí wọ́n sì jẹ́ kán rí mọ́tò gbé kalẹ̀ mọ́ èyí tó mú kí àwọn pàdánù ọ̀pọ̀lọpọ̀ oníbàárà. ó ní fún ìdí eléyìí kí wọ́n sinmi agbájá o òun ò lọ́wọ́ nínú kí wọ́n máa ṣe kíni káwọn sọ́jà kọ́ máa fi ẹ̀gbà lé àwọn èèyàn kúrò ní ẹsẹ̀ títì. ẹnìkan tóun náà tún bá àtúntò ààrẹ sọ̀rọ̀ Alhaja Fatima Abdul tóun náà ta ọjà lọ́jà ọba òun náà sọ tiẹ̀ o. ó ní kí gbogbo àwọn tó ń gbé ìròyìn kiri kí wọ́n yé gbé ìròyìn òfégè kiri o nítorí pé ìhòòhù ìjọba ló ń tún ìlú ṣe kí wọ́n sì jáwọ́ nínú ká má ba ẹni ẹlẹ́ni ló kọjẹ́ pé ìyálọ́jà ìjọba ó dájú gbangba wípé kò mọ nǹkan kan nípa ìṣẹ̀lẹ̀ náà
báyìí ni a ti fọ̀rọ̀ wá ọ̀pọ̀ àwọn tó ń ta ọjà lọ́jọba tá a fọ̀rọ̀ wọn lẹ́nu wò nípa ìṣẹ̀lẹ̀ náà, nípa wuyewuye tó ń lọ ọ̀hún. Ṣùgbọ́n ṣá o, ní gbogbo wọn sọ ni pé ìyálọ́jà ìjọba kò mọwọ́ bẹ́ẹ̀ ni kò mẹsẹ̀ o, nítorí pé ìjọba ló wù. Orúkọ mi ni Alájà Mariam Moshood Ẹlẹ́fun, ìyálọ́jà ìjọba. Kí ni ẹ̀yin ń tà lọ́jà yìí? Èmi ń ta gbogbo ntẹ́nu oúnjẹ, ń ta fúláwà, ń ta sẹ̀mú, ń ta índómì, ń tún ta dúore, ń ta ṣúgà, ń ta sóbò, gbogbo ntẹ́nu oúnjẹ pátá ní ń tà lọ́jà ọba. Mo wà nínú ilé ẹnu ọ̀nà òde àbùdù. Gẹ́gẹ́ bí ìyálọ́jà lọ́jà ọba ń bí, ìròyìn tá à ń gbọ́ ni pé wọ́n ní ẹ̀lẹ́ sọ fún ìjọba kókó sọ́jà wa kọ́ máa lé àwọn èèyàn ká má tajà ń títí àmọ́ ṣé lóòótọ́ ni. Ẹ mọ̀ ṣeun, ẹ kú àwùjọ ẹ̀mọ̀ ní sàgbákò ẹrù tí èsè tí wọn mọ̀ ní jìrì yìí. Wọn mọ̀ ń parẹ́ bí gbogbo àwọn ará ọjà tí wọ́n ń sọ̀ ń títí, àwọn tí ń sọ̀ ń títí tíjọba ní wọn ó kú òun títí bá tí ń ètè lémi lérí nù. Tírì atọ́jẹ́rìn glida wọn tí ń tẹja tútù ní títí tó lóun ń ṣèyá lọ́jà fún wọn ní títí tí wọ́n ń gbowó lọ́wọ́ wọn ń títì tẹ́lẹ̀ nípa wọn bá wọn fáwọn kan lówó, àjọba ń bẹ táwọn ń bá wọn fún lówó tí wọn ò rówó títì gbà mọ́ bí wọ́n ti ń ètò lémi lérí nù láti dán Ràmọ́nì ti débẹ̀ látọdún kẹfẹ́ mi ò rí Ràmọ́nì o, dépò tèmi Ràmọ́nì ò sèmi sí ni o. Èpè burúkú ni wọ́n ń gbẹ́sẹ̀ ra wọn lé àtàwọn ọmọ wọn láì sèmi o. Wọn ò sì lé lémi lọ́jọ́ ọba o, àwọn náà wọ́n yà lọ níbi tó bá yẹ kí wọ́n lọ gbé tó ẹni Ràmọ́nì ni kí wọ́n lọ government house kí wọ́n lọ lè bá, èmi ọmọ wọn mẹ́sẹ̀ o. Kí wá ni ìmọ̀ràn yín fún gbogbo àwọn ọlọ́jà àti gbogbo àwọn aráàlú tí wọ́n ń gbọ́ tí wọ́n ń sọ kiri yìí? Ìmọ̀ràn mi ni wípé kí wọ́n má ṣe rí ibú lérí ọ̀rọ̀ ọlọ́rọ̀. Ẹnìkan tí bá ń sọ bẹ́nìkan bá gbé wádọ̀ wọn nípa Alájà Mariam ló ní wọn ó lé àwọn lọ́jọ́ ọba ń ra tajútajú fún sọ́jà. Gbogbo èpè tí wọ́n bá ṣẹ́ eré àrọ́mọdọ́mọ wọn ní ọ̀dọ̀, èmi ò ní ṣépèlé wọn àmọ́ ń fà wọ́n lọ́lọ́ lọ́wọ́, ń sì ń fà wọ́n lẹ́lẹ́ alímì yìí lọ́wọ́ torí èmi ò mọ̀ nǹkan kan pa rẹ̀.